Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ káàárọ̀, gbogbo ọmọ Yorùbá ní tilé tòkù. Mo jáde lé nítorí àwọn shows tá à ń gbọ́ káàkiri àti gbọ́ many shows nípa kó ti mú idea opinion ti ẹ̀ wá. Mo wo show kan tó ń pè ní The Way Out. Tára àwọn tó ń campaign ló ṣe The Way Out yẹn. Mi ò sọ pé The Way Out ni, mi máa sọ pé The Way Lost máa pè. Ṣé rí kíní kan mo fẹ́ kí àwọn Yorùbá mọ̀ wípé ṣé rí láyé yìí tó yàn ẹ̀dá bá ti wà tí ò bá ti ń gbà kádàrá, tí wọ́n bá ti mọ bọ́lọ́run ṣe ń ṣe nǹkan, tí wọ́n mọ̀ pé ẹni tó lọ́run bá fi ṣe nǹkan gbà mí wọn ò lè wádìí ẹ̀. Ẹ jẹ́ n sọ fún yín, ẹni tó lọ́run bá ránṣẹ́, tó lọ́run bá rán mi iṣẹ́, tí bá wá ń gbọ́ràn sí ará àta lẹ́nu, iṣẹ́ yẹn máa fail. Nǹkan tó ń pa wa ọmọ Yorùbá, àwọn èèyàn dúdú jù kù nìyẹn. Àwọn èèyàn dúdú, nǹkan tó ń pa wá jù nìyẹn. Ìgbà míì Ọlọ́run máa fi kankan sí ẹ lọ́kàn pé ṣé báyìí, ó dẹ̀ ṣé ó tí sọ fẹ́ni ọkàn ó ṣé ó dẹ̀ rí pé ó ń ṣiṣẹ́, ó ṣé ó ní iṣẹ́, ó dẹ̀ ń fi máa kọ́ àwọn èèyàn sí pé báyìí ni. Tára tá bá ti bẹ̀rẹ̀ sí ní divide ẹ̀ tó wá lọ ń listen sí wọn, ó kò parun náà wọ́n máa jẹ́ kó lose gift yẹn àkọ́kọ́. So most of àwọn tó máa ń pera wọn pastor náà ni kí ni ẹ̀ máa ń ká lára jù. Àwọn náà dẹ̀ lẹ́yìn wọ́n ní attitude ìlara, kó jẹ́ èmi nìkan èmi wà ní attitude ẹlòmíì láti ilẹ̀. Àwọn mi ò mọ̀ but àwa mọ̀ ẹlòmíì ní attitude yẹn ló pọ̀ jù nínú ìran Yorùbá. Then most of me again wọn ṣe mentality Nigeria yẹn tó ti wà lórí tẹ́ pé òun la bàbá wa fi slave wa débi tá a dé. Mentality yẹn làwọn yìí ń gbé lẹ́lòmíì yìí ń gbé sórí. Wọ́n liberate mind wọn, spirit wọn, soul wọn, wọ́n liberate rárá. So that same method ló yìí wà lórí wọn. Tẹ́ bá ti rí èèyàn tó máa ti sọ pé ọmọlúàbí ń gbogbo ìgbà, ẹ̀mí kò fẹ́ ó ń tìyàn lọ́bì náà nìyẹn. First of all, ẹni tó bá ti ọmọlúàbí ṣe ọmọlúàbí, ẹ̀mí pé nǹkan kan wà lẹ́yìn ẹ̀ nìyẹn. Tán fi rẹ́ yín mọ́lẹ̀, tán fi rẹ́ wa mọ́lẹ̀ láwọn ọmọ Yorùbá nìyẹn. Ní àwọn bàbá àwọn àgbààgbà yìí over 60 years. Tó bá jẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣe ni kò yẹ kí ilẹ̀ Yorùbá dé ibi tí ilẹ̀ Yorùbá wà lénìí. So one point mo fẹ́ káwa new generation mo fẹ́ kẹ́ take note yẹn, because tá bá ń padà sẹ́yìn tá ló ń lo the same method tá bàbá yẹn ń lò, a lè get nowhere. Setback náà jẹ́ fún wa. Setback tó ń lọ jẹ́ ni pé àwọn ń rí jẹ nídìí màdàrú, then àwọn mi wà tẹ́ pé connection náà wá, ẹlòmíì wà kan rí òun kójú òun ní fọ́fọ́n lòun lead kìíní kan, ìyẹn ti pọ̀ jù gan. But mentality tó wá láti inú Nàìjíríà ni. So jẹ́ n sọ lórí bàbá The Way Lost. Ṣẹ́rẹ́ jẹ́ n sọ fún yín, kò sẹ́ni tó sọ pé òun fẹ́ ja ogun, kò sí olúwẹ̀, kò sí ẹni kò ẹ̀ lè gbọ́ lẹ́nu bàbá ò sọ pé òun fẹ́ jagun, bàbá Sunday Igboho sọ pé òun fẹ́ jagun, ìyá Onítìrí ò dẹ̀ dárúkọ pé òun fẹ́ jagun rárá. Security náà dárúkọ, we secure ourselves. Kí ló dé tó ń fi dárúkọ pé àwọn fẹ́ fi secure ara wọn, tó ń fi kí Yorùbá secure ara wọn, wọ́n rí bí Fúlàní ṣe ń pa wọ́n, ṣé kán máa secure ara ṣé kán dákẹ́ ni. Because èmi ò ní pé grassroots campaign ò dá o, mi ní kò dá, but kò ń ṣe òun la nídìí nsìn. Normally this grassroots campaign ó wúlò, ìgbà tó wúlò tí ó fẹ́ ṣe bẹ́ẹ̀ tó pẹ́ díẹ̀ má sòtọ́ fún yín, èmi ò mọ̀ ọ́rọ́ pa, because ìgbà tó tí grassroots ta nídìí ẹni ìgbà tí bàbá Sunday Igboho ti jáde yẹn, ẹni tó bá ní òmọ̀kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pé àwọn òmọ̀kan tó ṣẹlẹ̀ à ń tanra wa ni. Grassroots ta fẹ́ ṣe yẹn a kàn mi èrò kó máa carry much weight, to my own opinion. Grassroots ta fẹ́ ṣe ń sùkúlù lè carry weight. Sí security ń sìn wọ́n ti ń pa wá, wọ́n ti wọlé sí wa lára, ẹ̀rọ bọ́ ṣe ń kú wọn wọlé. Okay, ẹ fẹ́ ṣe grassroots, níbo lè fẹ́ máa lọ tí Fúlàní ò ní blocking lójú ọ̀tẹ́ ní the security. Tó máa tẹ̀ mú lọ sábúlé mi lọ campaign fún abúlé tẹ́wọ́ tẹ́kẹ́ àwọn Fúlàní wà ń bẹ̀. So ẹni ní security force, tẹ́ bá security a lè máa ṣe grassroots lábẹ́lẹ̀, ó yẹ kó tẹ̀lé ra wọn. So èmi ò agree, kò dẹ̀ make sense, simple normal common sense kò make rárá kí ẹnìkan kó máa condemn nítorí pé ẹ fẹ́ kí nǹkan tẹ́yìn fẹ́ ṣe kó work, kò lè work. Nǹkan tẹ́yìn plan yẹn ni kó kọ́kọ́ máa lọ. It doesn't work like that. Security force, grassroots máa tẹ̀lé lẹ́yìn ni. So máa hate ẹni tó máa ń sọ̀rọ̀ kó máa condemn pé security ṣe ní nǹkan ogun ni, ta ló sọ pé wọ́n fẹ́ jagun? Because you guys are not making sense.
àwọn tẹ máa ń create ìwàhálà tẹ máa ń fanu wájú pọ̀ mọ́ ti pàkọ́ tẹ máa ṣe ṣòranù orí burúkú tẹ máa ń ṣe yẹn tẹ máa try láti máa sọ̀rọ̀ máa convince àwọn èèyàn gbogbo yẹn àwọn ọmọ ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ kó gbogbo yẹn jẹ́ wọ́n ti mọ gbogbo òjé yín tẹ máa sọ̀rọ̀ ẹ ọmọlúwàbí làwọn àwa ń búyàn ìwọ tó bá ṣe rà á máa bú àwa ń búyàn ayé Yorùbá sọ̀rọ̀ sókè làwa ń sìn pé bàbá kan ẹnìkan tó bá hàn ní kó má ṣe ṣó ẹ lọ ẹ má ta sí ẹlòmíì tẹ́yìn bá ń ṣe plan yín ok ẹ ti sọ pé ní ṣe kí ni over 2 years bàbá Sunday Igboho kan ti ṣe rally gan láti gbàgbé rally ta tún ṣe ń ṣe ọ̀tọ̀ ni just to push up ní gbogbo táwọn sọ pé rally kan ló kàn ìyẹn kí ni kan ló kàn security force àwọn ẹranko làwọn people clean and clear lérú wọn Fúlàní pààyàn what are you talking of grassroots lè fẹ́ ṣe tí ẹ̀ ní security grassroots wo lè fẹ́ ṣe tí ẹ̀ ní security mo yín sọ ẹ máa ní sọ máa já yín síbi tí gbogbo ẹ̀yin lọ gbogbo ohun tẹ̀yìn rí tán pariwo yìí máa já yín síbi tí gbogbo ẹ̀yin lọ ṣẹ́rí tọ́n bá ti mọ nǹkan problem ẹ̀ tẹ́ bá wá attitude wọn tọ́n bá ti mọ nǹkan tó bó ṣe ń lọ tọ́n ti já wọn sí yẹn àbí kó já wọn náà lead ibẹ̀ kó já wọn máa kọ́ sọ fún àbá náà kọ́ mọ̀ nípa ẹ̀ wọ́n wà happy àwọn tó ń campaign àwọn pọ̀ nù ọba yẹn wọ́n wà happy wọn ò dẹ̀ mí pé ilé ayé ò lọ bẹ́ẹ̀ máa ń tẹnu mọ́ ilé ayé ò lọ bẹ́ẹ̀ ẹni tó náà bá gbé sókò máa fẹ́ sókò ò ní kó máa bá ayé tọmọ ẹnìkan jẹ́ kó tó lè dìde ṣé ni ẹni tó máa ń bá ayé tọmọ ẹnìkejì jẹ́ ẹ jẹ́ ń sọ fún yín bí ìgbà tó jẹ gbèsè ni bí ìgbà tó lọ yáwó ni ẹni tó bá yáwó á san bó ṣe rí ni bí ìgbà tí wọn lọ yáwó ni ẹni tó bá ń ba tọmọlàkejì jẹ́ tó ń ba iṣẹ́ ọmọlàkejì jẹ́ tó máa run oríṣiríṣi ọmọ Yorùbá àìmọye ọmọ Yorùbá nírànlọ́wọ́ tó dẹ̀ ti ń ṣe nínú gbogbo yín tẹ́ wọ́n ṣe tẹ́ ń ṣe àbòsí tẹ́ ń ṣe sọ pé gẹ̀ẹ́sẹ̀tì àbí kò ṣe kò gẹ̀ẹ́sẹ̀tì pé security ò ṣe security kò make sense ó yẹ kí gbogbo àmà ṣiṣẹ́ pọ̀ ni security la ní ìdí ìsìn ibi security bá ti ń lọ ó yẹ kí grassroots tó ń ṣe kó máa tẹ̀lé àwọn tí ò bá mọ̀ kí ló dé tẹ́lẹ̀ fi ń ṣẹlẹ̀ ẹ cover ara yín ẹ protect ara yín ṣé bí wọ́n ti yá yẹn ń sọ nìyẹn tẹ́ wá fẹ́ máa tó gbogbo yá ẹ fẹ́ dógún lẹ̀ ó fẹ́ ṣe gbá ó fẹ́ declare ó fẹ́ ṣe gbá kí ni gbogbo ẹ̀rọ òṣì tẹ̀ ń pa yìí ṣé gbogbo àdán là ń gbọ́ gbogbo ẹ̀ ṣé yẹn níjọ́ ló sọ pé wọ́n máa jagun ni níjọ́ ló sọ bẹ́ẹ̀ rí so gbogbo yín ṣé rí tí ẹ̀yin pípì èmi ẹ̀ pé politics ló ń lò yín àwọn politician ló ń lò yín mo dẹ̀ máa já yín sí mo yìí máa já ẹ máa ní sọ ẹ máa wo game tí mo tó ń lọ lọ́wọ́ yìí o mo ti ṣàwọn fídíò yìí almost 9 months or 8 months ago pé aláwọn kan wà sẹ́ẹ̀ nínú Yorùbá nation tó máa lo àwọn tó ń campaign fún Yorùbá nation tó ń campaign yìí àwọn náà máa lò tó máa fi hijack Yorùbá nation mọ́ wà lọ́wọ́ mò ń sọ fún mọ́ Professor Banji Akintoye lọ́wọ́ ibi tó ń lọ ni mò ń sọ fún yín yẹn máma gbèjà sọ wẹ́rẹ́ dẹ̀ báyìí bí mi ò ń kọ̀ọ̀kan lẹ̀ orúkọ ni mo kọ̀ọ̀kan lẹ̀ kí n má kàn gba ẹ̀ máa gbórúkọ síra wọn ni ó tán mi ò ń kọ̀ọ̀kan lẹ̀ kọ́nà ṣé rí ibi tí wọ́n ń lọ ọ̀rọ̀ politics ibẹ̀ náà ìmọ̀ àti wá sí gbẹ̀yìn gbogbo àwáwí àtàmọ̀ wọ́n fẹ́ jagun ni wọ́n fẹ́ declare ni gbogbo yẹn it's a pity pé àìrínú àwọn ọmọ Yorùbá tẹ́ pé irú wà yìí wà nínú wọn pẹ̀lú wọ́n ṣe pẹ́ ìlú òyìnbó tó ibi tí civilization dé ń sìn ibi tí change of mind mindset tó ti yẹ kó ti yàtọ̀ tẹlumi kò kúrò lórí ẹ̀. How can you do grassroots nígbà tó ń pa àwọn èèyàn tógun ti wọnú ìlú already ẹni ẹ fẹ́ máa ṣe grassroots nígbà tógun ti wọ̀lú already. àwọn èèyàn mélòó lè dárìn lọ sókun sí láì ní security so we need more security la need. mi ò fẹ́ sọ̀rọ̀ much there because ọ̀rọ̀ ìdí ìmọ̀ sọ pé mi ò fẹ́ kó gùn jù so gbogbo baba the way loss gbogbo tó ń ṣe yẹn kò make sense kò dẹ̀ wọ́ ọ̀tẹ̀ kò wọ́ ọ̀tẹ̀ èmi mọ̀ kò wọ́ ọ̀tẹ̀ n táwọn èèyàn náà mọ̀ pé kò wọ́ ọ̀tẹ̀ gbogbo game bó ṣe ń lọ màá máa já yín sẹ́ máa bó ṣe ń lọ gbogbo ẹ máa bí gbogbo ẹ ṣe máa wọnú ara wọn màá ṣàlàyé gbogbo máa ṣe wọnú ara wọn. ṣẹ́rí security account yẹn Ominira 2021 wọ́n fẹ́ knock account yẹn by fire by force onugbere tán sá. ṣẹ́rí Ominira yẹn wọ́n mọ bó ṣe ń lọ mọ́ bẹ̀ yẹn òun ní lára tí gbogbo tẹ́yìn rí tó ń jáde yìí àwọn baba the way lost yìí tó ń fẹ́ fún yìí. wọ́n mọ bó ṣe ń lọ
ẹ̀rí pé wọ́n tẹ́ gbẹ́ kán wá mú proof ohun kan fi who are you ta ní tó fẹ́ fi proof wọn wọ ta ni wọ bá ni wọ́n ṣe jẹ́ ìwọ ràgẹ̀ràgbẹ̀ wò bá ni wọ́n ṣe jẹ́ tó sọ pé kán fẹ́ ní who are you ẹlòmíì akàn wà kàn sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà ṣáá ìwọ tó jẹ́ nǹkan kan wà máa sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà who are you àbí èrè ìrànràn yìí ṣá who are you tó sọ pé kán fi hàn ẹ́ kí wọ́n lè gbé kí ni who are you ṣé wà náà àwọn set tó ń fi hàn ta ní ẹ́. ẹ̀mẹ̀ kí mo ní kí máa ṣe diplomat mi ò kí mi ò ràn ogbon yìí máa bẹ́ ogbẹ̀ síta mi ò ràn yàn because èmi wò pé kí ló fà á ẹ wo nígbà tí wọ́n ṣe launching gazette yẹn ẹ jẹ́ n sọ bí jáyín síbi tí wàhálà ẹ̀ ti ń wá bọ̀ Professor Wálé Adéníran wà ń bẹ̀ wọ́n pe máa kó sọ̀rọ̀ bàbá yẹn Professor Wálé ó ti sòótọ́ pé security ló kàn kó kí n ṣe léyìí tẹ́ ń ṣe yẹn kò ń ṣe awareness tẹ́ lẹ́fẹ́ ṣe ń ṣe security náà la need this ó ní Professor Wálé Adéníran gan sọ́njọ́ yẹn ló ń ta gbogbo yín lára lẹ́fí ń bọ́ tà ń ṣe tẹ́ ń ṣe the way they lost náà ẹ máa lost náà ni because ẹ lè rí way out because kò lè yé yín kò dẹ̀ dáa ẹ máa ṣe ti yín kò sí tó ta sí yín bí kíní èèyàn dé báyìí sòótọ́ Professor Wálé Adéníran sòótọ́ pé òkè security ló kàn pé kò kí n ṣe lè ló kàn so the next thing say ẹnu àtẹ tẹ máa fi gbé òmìnira Yorùbá 2022 wálẹ̀ lẹ́wọ̀n báyìí sí kí tọ̀yìn kò lè ẹ wo ẹ jẹ́ ń jáyín sí kíní kan tó dá mi lójú pọ́lọ́run ló rìn kíní kan tó dé mi lójú pọ́lọ́run ló rìn ẹ gbà bẹ́ẹ̀ Ọlọ́run ló rìn mo ti sọ mo ní tó bá ẹlọ́wọ́ àwọn ṣòtò mo ṣe fọ́ mo ní àwọn tó ń campaign wà mí jẹ́ pé àwọn olóṣèlú tó jẹ́ ilẹ̀ Yorùbá tó wà ní Nàìjíríà bọ́n ṣe máa jáàkì náà ń wá irin ìmìrìn tó ń lọ nìyẹn ṣé ẹ gẹ́tì sìn ó ní ìrìn tó ń lọ dẹ̀ mo tún gbọ́pọ́ ní rálẹ̀ ọ̀nù rálẹ̀ ṣẹ́rí wọ́n ti sọ pé rálẹ̀ náà need Professor Wálé Adéníran náà sọ a ní kí gbogbo ọmọ Yorùbá jáde kán lè rí pé yes àmì nípa afẹ́ lọ àwọn kó tó ń sọ nìyẹn náà wọ́n ní gẹ̀ẹ́sẹ̀ tí wọ́n pariwo ń sìn mí ní gẹ̀ẹ́sẹ̀ tó dá everything works hands in hand but security first kéde máa lo common sense lásán common sense kò ṣe gbogbo yàn bíbí yóò máa pàrọ̀ wọ́n ti ń pàrọ̀ wa already wọ́n ti ń pàrọ̀ Yorùbá ẹ wá ní pé ká tún máa lọ ṣe awareness báwo tí security bá dé tí ìlú kan tó rí pé àwọn security wọ́n wà bẹ̀pẹ̀ àkílò ṣe wọ́n rí pọ́npá wọ́n rí security kan tó ṣe pé à ń lọ gazette a máa tẹ̀lé grassroots awareness a máa tẹ̀lé lẹ́yìn bó kí wá condemn kìnìkan kí máa ṣe gbogbo ẹ̀ mo sọ pé gbogbo ẹ̀ wọnú ara wọn ni ẹ máa wòran ọba tẹ̀ ń wò yìí ọba mi òbòkè òun ló ń rìn ẹ máa wòran tẹ bá rí ibẹ̀ ni ṣé wọ́n pè ní ọ̀jọ̀gbọ́n àbí kílẹ̀ ń pè mí ọ̀jọ̀gbọ́n lọ́dọ̀ èmi ò Victor Taiwo mo rí polówó tán polówó gbogbo ara àwọn géèmù tí mò ń sọ nìyẹn ibi tán gbogbo ibi tí géèmù yẹn ń jí lọ ìbọn máa sọ àwọn àṣírí ńlá kan fún yín léèní ṣe rí eléyìí tán gbé jáde tán kọ Báṣọjọ́ Onírìṣà Adébóyè gbogbo wọn tán náà fẹ́ ṣe security fúnlẹ̀ Yorùbá mo fẹ́ káwọn ọmọ Yorùbá rò kíní kan àwọn bàbá tó wà ń bẹ̀ they are in that Nigeria over 60 years tán ti ń rú tán ti wà ní politics ẹ wo bí ìran Yorùbá ṣe rí ṣáwọn ilé náà lè tán rí wa tán pa wa tán sọ̀rọ̀ láti yí ọdún yìí ṣáwọn yẹn lẹ́tọ́ wọn fẹ́ gbéjọba lé lọ́wọ́ àwọn ilé fẹ́ kí wọ́n náà fẹ́ wọ́n fẹ́ ẹ wo wọ́n máa tà yín lẹ́rú ni ẹ jẹ́ n já yín sí I will tell you one big secret today ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ àwọn òyìnbó kan wà nídìí ẹ̀ òun lè ṣe gbogbo àwọn ọba yẹn tán fi lè sọ̀rọ̀ àwọn olówó yẹn náà lè sọ̀rọ̀ wọ́n ti tà wá fún ẹrú wọ́n á sọ fún àwọn àgbààgbà lẹ̀ Yorùbá wọ́n wà náà tó jẹ́ tẹ́ pé àwọn náà ń ta ẹrú náà tà wá síta fáwọn òyìnbó yìí àwọn bàbá wa wọ́n ti gbawó wa wọ́n ti tà wá lẹ́rú fáwọn òyìnbó ẹjá sòótọ́ fúnra wa gbogbo tẹ́ ń rí yẹn Ọbásanjọ́ lẹ fẹ́ sọ ni mo ti sọ bí ìbèṣe tán ti ń ṣe cement yẹn ṣe jẹ́ Ọbásanjọ́ lónìí èmi sọ bóyá ṣe bí àwọn bàbá tẹ́ ń pè bàbá ṣe bí Fúlàní ló gbé fún òun ló gbé fún Dangote òun Fúlàní ló gbé fún Tinubu tí gbogbo yín pariwo yìí náà kẹwọ́ bí tán tàwádé òun náà tún gbé gbogbo Èkó ó gbé fún Fúlàní Dangote náà ló tún gbé fún Onírìṣà òun náà tún gbélẹ̀
tó ti wá gò òun náà tún gbé fún Fúlàní òun náà tún gbé fún Fúlàní àwa fún wọn ní small change àwa Yorùbá sí yẹn ẹja lajú sílẹ̀ àwọn báyìí they are all betrayer àtàwọn báyìí they are all betrayer ẹ jẹ́ ká dìde ẹ̀yin youth ẹ dìde wọ́n máa lò wá ṣẹ́jẹ́ ń jayín sí kinní kan máa bẹ́ ọkàn fún yín lẹ́ni ṣe rí politics bó ṣe ń lọ sí wọ́n ti báwọn òyìnbó wọ́n ti jọ ṣe meeting lábẹ́lẹ̀ ìdánkọ́kọ́ lábẹ́lẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ pé Àtíkù ó máa step down fún Tinubu because wọ́n ní tó bá step down pé ariwo tí Yorùbá nation yìí ń lọ ó ń fún wọn ní bàbá èdè káwọn òyìnbó yẹn ó ń dà wọ́n láàmú ó ń dà àwọn òyìnbó yẹn láàmú ariwo Yorùbá nation ó ń dà wọ́n láàmú gan ó ti kàn wọ́n lára mò ń sọ̀tọ̀ fún yín sọ wọn ní pé òkè nǹkan tó yẹ pé tí Àtíkù bá lè step down tó máa gbé Tinubu tí gbogbo àwọn Fúlàní náà bá support Tinubu á lè suppress ariwo Yorùbá nation òní mítì ìdánkọ́kọ́ tán ṣe láìpẹ́ wọ́n dẹ̀yìn tún yìí ṣe lọ lọ́wọ́ kò tí ì tàn bọ̀bí tó àtúnwọ̀n agbọ́dé wọ́n ní tí bọ̀dá yín bá débẹ̀ tán ẹdẹ tó fi ṣe gbàkejì ló máa tún di ogorí ẹ̀ pín ní fẹ́nu gbogbo sọ̀rọ̀ tán òkú lẹ́lẹ́jà ń tà àwa Yorùbá àti àwọn òyìnbó yìí mọ̀ pé ajù bẹ́ẹ̀ lọ wọ́n mọ̀ but àwọn ọba wa àwọn elders wọn àwọn táwa gbójúlé náà ń tà wá wọ́n ń tà wá but ajẹ́kọ́ àwọn ọba ẹ̀yin àgbà gbogbo yín tẹ́ ń ṣe rìkíṣí tẹ́ ń ṣe màdàrú kílẹ̀ Yorùbá máa ń tó pé tẹ́ ń fẹ́ jẹ tó jẹ́ àwọn ẹbí yín nìkan mo tún fẹ́ jà yín sí kan ẹ lọ́wọ́ gbogbo wọn Ṣẹ́gun Mímíkò ló ń jẹ́ gbogbo wọn ọmọ wọn ló fẹ́ wà ní Senate ẹ lọ́wọ́ bàbá Adébánjọ yẹn náà the same thing gbogbo wọn ló fẹ́ wà ìran wọn nìkan ló máa rú wọn máa bá yé ọmọ Yorùbá jẹ pátá wọn dẹ̀ tà wá gbogbo lẹ́wà dẹ̀ kòròfo mo fẹ́ káwọn ọmọ Yorùbá ká dìde ẹ̀yin youth ẹ̀ dìde ẹ̀ lè jẹ́ Ọlọ́run jọ fún wa nílẹ̀ yẹn pọ̀ ni Ọlọ́run ló jọ fún wa lẹ̀ ẹ má sọ pé bàbá kan ọba kan àbí ojú lórí kan irọ́ orí òjòrí níṣẹ́ owó ní gbogbo tó ń rí Professor Banji Akintoye náà fẹ́ gbá kúrò òun lẹ ilé ìtàn polówó pé security tọ́nà ẹ̀ ṣe fẹ́ ṣe yẹn àwọn tẹ́ pé security ẹ̀kan ti ṣe tipẹ́tipẹ́ even like 30 years ago sílẹ̀ Yorùbá bóyá tó ní tó wọ́n fẹ́ jà àwọn òràn yìí àwọn ti tà wọ́n ti ń gbó àwọn òmò gbà yẹn àwa Yorùbá àwa yúta òmò àwa àwọn Yorùbá àmọ́ ìpá bíbí ń gbowó wa tá rò pé bàbá wa ni wọ́n ṣe rí sentiment àwọn míì tó máa ń campaign tó máa ń mú síyàn lórí bàbá wa ni wọ́n àwọn bá gbàlagbà wọ́n ṣe kí ni ẹ wò ẹjọ́ sọ ayé òṣì yẹn ti kọjá pé wọ́n bá àgbàlagbà kan ṣe pé wàhálà kò ní dá fún ìyáláyà àgbàlagbà náà kò ní dá fún pọ̀ ní bàbá lọ́ọ̀bá náà tájẹ́ pé Ọlọ́run jọ fún wa nílẹ̀ ni ẹ̀yàn wá dánìkan ẹ máa pa wá ẹ wá lé àwa kúrò ń bẹ̀ nítorí káwọn ọmọ tí yín lè máa pẹ̀lú àwọn òyìnbó kan pẹ̀lú àwọn Fúlàní ẹ wá pàdé pẹ̀ máa pa wá àwa Yorùbá Ọlọ́run ò ní fún yín ṣe gbogbo eré tẹ̀ ń sá ní pápátá nìyẹn ìmá fi pé Ọlọ́run ò ní fún yín ṣe òun ni gbogbo wùrùwùrù tó di answer grassroots ìgbà bàbá ṣé grassroots ló kàn sí mí ní kò kàn ó kàn ṣé òun ló kàn sí ló jẹ́ priority wa security is our priority for now. àwọn bàbá tẹ̀wé ìtọ́nà ń parọ́ tó ń fẹ́ ṣe sọ́rọ̀ wọ́n máa kó owó yín sábẹ́ ni ẹ̀yẹn lọ sọ́hùn ẹ̀yẹn lọ́dún ẹ̀ lọ fowó síbẹ̀ mo ti ṣe show several times 3 months or 4 months ago mo ti ṣe show lórí wọn pé bọ́n ìfẹ́ take over gbogbo mo ti ṣàlàyé sínú ẹ̀ I'm just repeating myself. Gbogbo yẹn ni Professor Banji Akintoye bàbá wo gbà ọ̀nà kọ́rọ́ yìí oríṣiríṣi ọ̀nà kọ́rọ́ yìí náà lò fún bàbá yẹn náà lò ẹ wo Professor Wale òótọ́ ọbẹ̀ náà ti sọ nídìí yẹn ń sìn security la need bàbá wé lost ṣó ti gbọ́ security la need for now wọ́n pa wá security la need security force ibi tẹ́ẹ̀dẹ̀ máa fowó sí Ominira Yoruba 2022 ìbẹ̀lẹ̀ lè fowó sí ìbẹ̀lẹ̀ máa fowó sí tó máa fi máa tí iṣẹ́ máa fi jáde tán ṣe ní gbogbo ilé tí Victor Taiwo ṣe yẹn mo ti sọ fún tẹ́wọ́ ṣe tó mo ṣe bí 2 or 3 months mo ní onírìṣà ló ń bá ṣiṣẹ́ ara wọn set up ẹni onírìṣà mọ́ bàbá kékeré tó wà tó ń ṣe vice bàbá vice yìí kí ló kọ bàbá ẹ̀ Ọ̀ṣínbàjò òun group wọn tẹ́ bá wo Victor yìí òun ìwọ tó kọ bad article lórí bàbá ó wá tún wá padà bá bàbá yẹn pé kí bàbá yẹn wá bless ẹ ó di dandan kí bàbá refuse now
ó dínà kí ẹ bá refuse ló fi lọ gang up pẹ̀lú àwọn ilé because bàbá ò gba gbogbo àwọn old politician àwọn oníjẹ̀kú tó mọ̀ pé irọ́ náà fẹ́ wá Yorùbá sí sínú odò míì ni wọ́n fẹ́ kó wa sínú ẹrú míì ni bàbá mọ̀ ó ní ọba ṣe avoid wọn òun làwọn ilé lọ ń sún mọ́ orí wo lọ́básanjọ́ tó ti ṣe fúnlẹ̀ Yorùbá oore wo ni Tinubu ṣe fúnlẹ̀ Yorùbá ẹjẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ lórí Tinubu wọ́n sọ pé jagaban jagawèrè orí burúkú gbogbo yín tẹ̀ pariwo ẹ̀ ẹ wo tó so Èkó dà ṣé ẹ wo gbà tí kò wà láyé Jákàndé ẹ wo bí tí kò dà lè ní ẹ wo àwọn ọba yẹn náà gbogbo pátá wọ́n dẹ̀ fi Fúlàní wọ́n dẹ̀ rún mọ́ wa láàrin wọ́n dẹ̀ ń pa wá nítorí kí ni wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn òyìnbó ni wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn òyìnbó ni bó ṣe máa tẹ ìran Yorùbá rí òun eré tó ń sá but èmi máa fẹ́ fi yé pé Ọlọ́run ní fún yín ṣe ẹ máa wòran ẹ máa wo ọ̀nà ìbúrú tọ́lọ́ máa gbàyọ sí yín gbogbo ìgbésẹ̀ yín pátápátá lọ́lọ́run rí Ọlọ́run máa ṣẹ́yìn mọ́ tó tẹ́ máa fi mọ̀ pé òun lọ lọ́wọ́n ọba ẹ gbà bẹ́ẹ̀ ẹ máa wòran èyí tẹ́ ń parí pé ẹ rálẹ̀ Sunday Igboho kó máa lọ ilé ṣẹ́yìn jọ́ lọ́hùn tó ránṣẹ́ Sunday Igboho máa lọ ilé kìnnìkan ọmọ Yorùbá náà máa ń ṣe kìnnìkan nígbà tá Àdògán kú nígbà tá Àfáà kú ṣé àwọn tó máa ti ń sọ̀rọ̀ bá àwọn yẹn àwọn ṣẹ́ra àwọn eléyìí àwọn yẹn wọ́n ń ṣọkùnrin obìnrin ni wọ́n lé wọn obìnrin ni wọ́n àwọn eléyìí ń ṣọkùnrin àwọn eléyìí àtàwọn politician ló máa ń sọ̀rọ̀ báyẹn wọ́n máa wá àwọn old kìíní wọ́n máa fi kill emotion yín wọ́n fi máa pa spirit yín wọ́n fi máa pa òun ni gbogbo mọ́ ìmáná máa ń sọ̀rọ̀ báyẹn so àwọn show mi wà tó yẹ kẹ́ máa listen sí o tẹ́wọ́n pọ́n ti ṣe anábàá já kúrò ńbẹ̀ Ọlọ́run àwọn èèyàn máa pa spirit yín ni ẹ wo show tí bàbá the way lost yìí ẹ wo show tó ṣe ó ń kó rẹ̀wẹ̀sì báwọn èèyàn ó ń kó rẹ̀wẹ̀sì but àwọn èèyàn dẹ̀ ti wá jáǹsì ìrẹ̀wẹ̀sì wọn náà ló máa dá nìkan kó nǹkan ẹ̀ because gbogbo bí tó ń lọ yẹn kò sọ́nà ńbẹ̀ grassroots campaign ẹ ti ń ṣe for over 2 years rí gbé jáde over 2 years tó ṣe pé gbàgbọ́n la ní rí gbé jáde ó wá dì sí tó wọ́n ń pariwo security lẹ́yìn tó wọ́n ń jáde ẹ fẹ́ fi ìyẹn cover security kó lè cover security nígbà àwọn Yorùbá ò fọ́ lójú náà ta ló fẹ́ sọ pé gbogbo ilẹ̀ Yorùbá yẹn pé wọn ò mọ̀ kó tó ń ṣẹlẹ̀ ta ni òkàn nílẹ̀ tó bó kàn lè àti máa gbọ́ pé níbẹ̀ pọ́n gbé níbẹ̀ lọ bọ́n gbé náà gbọ́ pé nìkan lásìdẹ̀ wọ́n ń kàkà àwọn náà ń gbọ́ ìdọ̀ wọ́n gọ̀ ni gbogbo àrékèrèkè tẹ́fẹ́ fi jẹ́ kí àwọn máa lè bàbá òfò yìí àwọn Ọbásanjọ́ gbogbo wọn àwọn ọba òfò yìí Adébóyè gbogbo wọn yìí pátá kan tún wọn àwọn ọmọ wọn ni kò ń ṣe àwọn ọmọ wọn àti bàbá 90 something tí ò tiẹ̀ mọ̀ tó ń ṣe tó tún sọ pé kán lọ dìbò fún Ìgbò Adébánjọ àbí kí ló ń jẹ́ àwọn yẹn wọ́n máa kó ọmọ tí wọ́n àwọn tún wá rù lórí wa ń jẹ́ pé ẹrú style yẹn náà fi kọ́ wọ́n tún mọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ títí wa lẹ́rú àbà ẹ̀yin youth ẹ̀jẹ̀ má gbé dìde ẹ̀yin ọmọ Yorùbá dìde ẹ̀jí ẹ má sùn ibi tán lọ mọ́ sọ fún yẹn o ẹ̀jí ẹ má sùn tí ẹ bá ti rí ẹni flag ẹ lọ ra flag ti ní sẹ́ àánú máa ṣẹlẹ̀ sẹ́ gbogbo àwọn tó bá ní kò ní ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ lẹ́yìn wọn tó bá ṣẹlẹ̀ wọn máa wò ó ni ìwọ náà ẹ̀yìn kí wọ́n máa ń pòwe kan tó bá ní ìyẹ́lá máa wò lẹ́yìn ẹyẹ ojú yín ló máa ṣe ojú dẹ̀ máa tì í wọ́n fẹ́ dógunlẹ̀ ní o èèmọ̀ gbogbo àwọn ìpayà tí kò ń fáwọn èèyàn tí ẹ bá rí ṣò ṣe ẹ̀ẹ́dẹ̀ gbẹnu sàn kí gbẹnu sàn jọ ń rádaràdà ẹ̀ kú sí yín lọ jàre analyst tó ń ṣe kò tí ẹ̀ make sense o analyse gbogbo ọmọ bóyá ṣe analyse gbogbo ẹgbẹ́ kí ni wílò ó kàn ṣe wọ́nranwọ́nran even ó wà very boring gan mi ò lè wo tán mi ò bore gan very boring ó kàn ṣe bí àwọn sneaky tricky bóyá ń sọ̀rọ̀ mọ́ kí ni ṣe ìfẹ́ ẹran tó pè wọlé gan ṣe wọ́n kàn wò pé wọ́n tẹ́ mọ́ ọkàn tó máa sọ fún wọn kàn ṣe àwùgbẹ́ ṣàfilẹ̀ kó máa ṣe ránú ẹ lọ kó máa ń wo ẹlòmíì kíá kó kàn rò pé bí àwọn náà kàn sọ̀rọ̀ ṣáá kàn fi máa wá bá ìrìn àjò jẹ́ lè bájọ́ náà ló ń rìn Ọlọ́run ló ń rìn kò yé yín wọ́n fẹ́ mọ àwọn kọ́ńtírì tán ti bá sọ̀rọ̀ ìwà ìyú ta ni ẹ̀wọ̀ ìgbèrè yìí ń ta ni ẹ who born you born monkey ṣé ẹlòmíì máa ń hype rẹ̀ kọjá bí tó tẹ o tó ní level wọn fi máa hype rẹ̀ anybody ló lè ṣí studio kó ṣì dọjà rẹ̀ láìkí ọmọ hype rẹ̀ tó lòdì hype rárá
jẹ́ kọ́ lọ́n hype ẹ wàá rí difference ibẹ̀ yàtọ̀ sí fake hyping. So èmi ti sọ fún yín ti Victor Taiwo yẹn àwọn yẹn ẹ má jà kó sí wọn lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá youth ó yẹ kó ti yé yín ẹ má jà kó sí wọn lọ́wọ́ ó ti yẹ kó ti yé yín a lè sáàfù bàbá ká tó wá sáàfù ọmọ wọn náà fẹ́ kó wọbẹ̀ ó ti yé wa àwa dẹ̀ sọ fún yín ṣẹ́rí gbogbo wọn máfíà ni wọ́n máfíà wọ́n ṣe máfíà pẹ̀lú Fúlàní pẹ̀lú àwọn òyìnbó máfíà ni wọ́n máa lò wá pa lérú tá máa fi kú ni mò ń sòótọ́ fún yín máfíà ni wọ́n eléyìí tí mo máa bẹ́ fún yẹn pé wọ́n ti ní kí Àtìkù kó step down fún Tinubu ẹ gbà bẹ́ẹ̀ wọ́n yìí sọ̀rọ̀ lé lórí ni o pé báwo náà ṣe ìfẹ́ ṣe máa fi suppress but idea tó wà lọ́wọ́ wọn sí ni pé Àtìkù step down fún Tinubu ojú ibẹ̀ mo sọ fún yín yẹn wọ́n dẹ̀ jẹ́ pé Tinubu ẹja máa fẹnu sọ vice ẹ̀ Fúlàní ni tó bá dẹ̀ ti yá ẹja máa fẹnu sọ ilé tó kù gbogbo game tó ti lò ti pẹ́ ẹ̀yin ọmọ Yorùbá àá lè fọ́ sínú trap yẹn mọ́ sẹ́ẹ̀ ẹyẹ ń jayín sí kíní kan tó ń parí pé tí gbogbo ọmọ tí Professor Wálé Adéníran sọ tí gbogbo ọmọ Yorùbá jáde ẹgbà bẹ́ẹ̀ àwọn ìbọn yẹn kan sá ẹgbà bẹ́ẹ̀ òyìnbá sá tí o bá ṣí jáde bíi ìtàwọn sílẹ̀ tí o bá ṣí jáde àwọn òyìnbá sá wọ́n sún sẹ́yìn àwọn náà máa ń negotiate pẹ̀lú wa but àwọn bàbá tá à ń pò yìí àwọn bàbá tẹ̀ wọ́n àwọn bá sọjọ́ àwọn ọba yìí Agéyẹyè àbí gbogbo yẹn Adébóyè gbogbo wọn yìí àwọn tà wá lẹ́rú fáwọn yẹn ni Fúlàní dẹ̀ ni machineries táwọn yẹn ń lò tó fi mú wa mọ́lẹ̀ ẹ̀yìn mọ́ Yorùbá ẹ jí o Ọlọ́run ló ní kan jí wa ó ní Professor Banji Akintoye ṣe bọ́ta o iṣẹ́ tó lọ́run rán nìyẹn àwọn kan dẹ̀ alábòsí dẹ̀ mo sọ pé àwọn alábòsí àwọn politician ti wọ bẹ̀ wọ́n ti wọ bẹ̀ gan bàbá náà dẹ̀ sọ pé wọ́n máa ya pa wọ́n máa ya a dẹ̀ ti mọ̀ ọ́n sí so ẹ jẹ́ ká náà máa gbà fún wọn ẹ má jà fún wọn láàyè ibi táwọn lọ ní ká máa lọ ẹ má jẹ́ kán mọ̀ èyí tán ní kó jẹ́ kó mọ ẹgbẹ̀ òun fẹ́ mọ nǹkan tó ń lọ kóhun tó mọ nǹkan tó ń lórí iṣẹ́ òun kóhun tó lè sọ̀rọ̀ lórí ta ló ràn who are you who dey wash your shoe gan pàápàá kó kó ṣe ẹ lọ who dey wash your shoe bàrẹ̀ dàsán wọ́n máa ń sọ̀rọ̀ bí ọ̀sán yìí. ẹ wo yẹn kọ́ yẹn máa kàn ní kí n já yín sí ẹ jẹ́ ká fura ẹ jẹ́ ibi táwọn lọ ní ká máa lọ ẹ má jẹ́ kó yé wọn ẹ̀yin tẹ́ wá ń diṣẹ́ ẹ má jẹ́ kó yé wọn mo ti sọ nínú show mi bí 3 or 4 months mo ti ní àwọn tó ń campaign wọn máa gbójú jáde ẹ máa rí nínú wa wọn ìṣesí wọn ẹ máa rí wọn nínú ìṣesí wọn ẹ máa rí àwọn ilé wọn ń tàn wá ṣe wọ́n ti àwọn bàbá yẹn ti wọlé sí wọn lára ṣé nǹkan ti ń sìn wọ́n ti ṣe ọmọ mi dáadáa náà ká àgàgà mi tọ́ba bá ti pè báyìí ó ti surrender ilé ayé ẹ̀ nìyẹn tọ́ba bá pè lásán ìwọ kí n bá gbogbo ohun tó ń ṣe báyìí gbogbo focus ẹ̀ bá ó ti dànù ó ti fọ́ọ̀lù sí trap ọba yẹn ọba pè mí èmi ọba rẹ gbọ́dọ̀ tẹ̀lé o ọba wo láyé ijọ́ yẹn ni ọba kan lè sọ pé báyìí fún ọmọ ilẹ̀ Yorùbá mọ́ àwọn ọba oyin ò gbé wá ọba ilẹ̀ Yorùbá ò gbé wá ẹ sọ bí tó máa ti gbé wá ẹ bọ́ síta wá sọ ọba Yorùbá tẹ́ pé wọ́n parun Yorùbá tí ó sọ̀rọ̀ àwọn lídà Yorùbá wọ́n parun Yorùbá kò sẹ́ni tó sọ̀rọ̀ wọ́n gbalẹ̀ wá wọn sọ̀rọ̀ àwọn aláyẹ̀ṣẹ́ tún parun a tún bẹ̀ wọ́n tún sọ̀rọ̀ ṣe afẹ́fẹ́ ó bẹ̀ wọ́n ni àná náà fẹ́ gbà lóun sọ pé sẹ́ òun wá gbà fún yín gbà yẹn Ọlọ́run wá ń gbà tà yẹn kan wá ń kóra yín jẹ wá ń ṣàbòsí orí burúkú ranù kan tẹ́ bára yín dà sọ̀rọ̀ ẹ máa pẹ́ra yín pásítọ̀ òfò ẹ máa pẹ́ra yín ṣe prophetess dáadáa nù gbogbo yín gíní ẹ máa ń mú sí yín lórí ṣáà ti jáwèrè ṣá kó sì yín lọ́jà rẹ̀ ń ṣàbòsí káàkiri then mo rí fídíò kan tó jáde mo rí pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ti ṣe ṣó lé lórí ti kọ́lá ṣe rí ṣó yìí fídíò yẹn èmi mọ̀ bó ṣe rìn fídíò yẹn àwọn èèyàn kan ló jù wọlé wọ́n fẹ́ fi dá gòbé lẹ̀ ni that video was over a year and a half tó ti kọjá yẹn fídíò yẹn mi ò support kọ́lá o mi ò support rárá mi gbá tiẹ̀ rárá mi sọ tó ṣẹnu yamayama yẹn mi ò gbá tiẹ̀ rárá but ìkọ́ tó ṣẹlẹ̀ pé ẹni tó jù síta gan sẹ́ òun náà ti bú Professor Banji Akintoye o ó ti bú Sunday Igboho o òun náà ló tún bú yọ̀ ń tiri o ṣé mọ̀ àwọn kan wà tẹ́ pé àwọn politician lò wọ́n lọ́nà oríṣiríṣi ọ̀nà kó ṣá máa da ọgbẹ́ ẹ̀rú kó máa create nemesis káàkiri social media kó máa ṣá máa hate ẹnìkan máa wọ́gbẹ́ máa create hatred. mo ní ẹni tó ṣe mo snap ó wà lọ́wọ́ mi lọ́yà Jẹ̀kúrẹ́dí dẹ̀ ló sẹ́ǹdì ẹ̀ lọ́yà Jẹ̀kúrẹ́dí ló sẹ́ǹdì ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín
lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dé ló sẹ̀ǹdì ẹ̀. Ẹ mọ̀ ṣe rí àwa Yorùbá ẹ jẹ́ ká emancipate àṣẹ kúrò nínú gbogbo thinking àwọn bàbá ìyá yìí. Àwọn ilé they just wọ́n mẹ́pẹ́wó kọ́ ni gbogbo wọn bìí pé táwọn bá ti lówó àwọn ti ní gbogbo ẹ̀ nírọ́dẹ̀ ni. Most of àwọn olówó tẹ̀ ń wò yìí tó ń pẹ́ra tó ń rún tó ń rówó yìí wọ́n ní ìfọkànbalẹ̀ mi mọ́ báwọn lè ṣe tó ń gùn wọn tó máa ti rí material àwọn rè pé ilé ayé ti tán nìyẹn material gan ṣe I don't know this pin mọ́ tó ń ṣe rírà pé nǹkan wọ́n ní ṣé náà tó máa ń follow material tó wọ́n rírà pé wọ́n ní mental sickness because mo fẹ́ fi sample yín kẹ́wọ́ bí tí Ọlọ́run lè dé wọ́n ti Sunday Igboho ẹ̀wù Sunday ó ní atọ́ba tẹ́lẹ̀ ní Sunday Igboho ṣé yẹn lè fẹ́ sọ ni èèyàn fi kún ọ ní ẹlẹ́ òfin gbogbo nítorí kò jọ́ lójú gbogbo ń tẹ́ ń pariwo Sunday Igboho gbogbo màsíà tó kò jọ́ lójú ẹ gbà bẹ́ẹ̀ èmi mo sọ fún yín gbogbo tí Sunday kò jọ́ lójú Sunday fúnra rẹ̀ mọ́tò kan ní kò jọ́ lójú bóyá mo sòtọ́ fún yín táwọn eléyìí tán bá ti gbé kíní kan fún ó ti jọ́ lé ní orúkọ ó máa ṣe òun ìwọ náà màá wá ṣàánú àwọn òpònú Yorùbá yìí tán ọgbọ́n yìí àtàwọn tán ń kàǹpì àwọn òpònú bẹ̀ báyìí ìwọ náà ṣán lè rí iná báyìí ṣá pẹ̀lú èjì wọn ṣán lè rí iná mọ́ ṣá ṣán lè rí reality mọ́ because àwọn lè ń sin material ti wórí wọn owó ní gbogbo everything nítorí ẹ̀jọ̀ owó lọ́pọ̀ tẹ́ pé fún àwọn ìran ọmọ Yorùbá tọ́lọ́run ti pèsè táwọn certain group of elders kan wọ́n dẹ̀ ń tà wá lẹ́rú fáwọn òyìnbó àti Fúlàní wọ́n dẹ̀ ń lo Fúlàní fi ń pa wá táwọn elders wọn àti tó ń sọ̀rọ̀ ẹ̀ wá ní ká máa tẹ̀lé wọn. àbá bèbí aṣọ kí ni kò fún yín Ọlọ́run àbí tó bá yá máa ṣiṣẹ́ kan jáde fún yín Ọlọ́run á máa bí yín láìpẹ́ ẹ máa wọ̀run Ọlọ́run á bí gbogbo yín láìpẹ́ àtòyìnbó àti Fúlàní o ẹ̀ ní rójútu ara yín o àti ẹ̀yin ọba àtẹ̀yìn ẹ̀dá sì tẹwà tẹjọ́ ń sọ́pọ́tì wọn Nàìjíríà gbogbo because àwọn victim wọn Nàìjíríà náà ń rù yín lọ o security abo Yorùbá náà pariwo ilẹ̀ Yorùbá náà pariwo wọn sọ pé ká gba Yorùbá nation o ó yàtọ̀ síra wọn wọn ò ní ká gba Yorùbá nation rárá o àwọn kan fẹ́ dáàbòbò àwọn ọba ẹ̀ náà fẹ́ dáàbòbò àwọn ọba àtàwọn olówó ẹ̀ náà fẹ́ dáàbòbò bí tó ń lọ ni mo sọ fún yín o àwọn ọba ẹ̀yin tálíkà kò sí ètò kàn yín o kò sí wọn kan ràn yín o wọn kúkú ràn yín tẹ̀ ẹ̀ náà bẹ́ẹ̀ yín pariwo tó ń pa ràn yín o but àwọn ní security tí wọ́n fẹ́ double security tí wọ́n ni àwọn Fúlàní ará ìkóṣẹ́ fún yín àwa ètò báyẹ̀ ẹ̀ máa bẹ́ẹ̀ bá ẹ̀yin ọba wa nǹkan tó ń wá nìyẹn wọ́n fẹ́ ká crawl wọ́n fẹ́ bend wọ́n fẹ́ break wá sáà àwọn ọba sọjọ́ ẹ̀rẹ̀ wọn lọ́wọ́ ìyẹn náà wá jáde àwọn aṣorí gidi gbogbo rí aláǹgbá báyìí wọ́n máa ní ọmọ wa ẹ̀yà ẹni sùúrù ẹ má ti jágbá Yorùbá nation ẹ ṣe báyìí gbogbo rọ́bìṣì yẹn wọ́n wà wá sẹ́ wọ́n tàn wá wọ́n kó wa lọ sínú oko ẹrú ni tó bá sọ ní ayé yìí ẹni tó betray Africa jù àwọn elders àtàwọn balẹ̀ Yorùbá ni yes àwọn náà betray Africa jù the worst in my own time tí màá rí tán betray a whole race òun làwọn àgbàgbàlẹ̀ Yorùbá àtàwọn ọba ní ìrírú ẹ̀rí Yorùbá race mo yín wọ àwọn àgbàgbà betrayer ni wọ́n betrayer ló pọ̀ jù ní wọn nítorí owó wọ́n dẹ̀ fi millions of Yorùbá wọ́n dẹ̀ fi sọ wọn sínú gbèkùn inú òkùnkùn nítorí nǹkan táwọn fẹ́ jẹ kó dẹ̀ jọmọ wọn nìkan mo ti ṣiṣẹ́ lórí ìbíṣẹ́ Ọbásanjọ́ yẹn lórí Dangote Ọbásanjọ́ wa náà tó ń lò tó ń fi ń tà wá lẹ́rú táwọn ìbò yẹn ń lò Tinubu extra tire ló jẹ́ fún òyìnbó wọ́n kàn fẹ́ wọ́n máa fi pa láìpẹ́ kí kán fẹ́ palẹ̀ Yorùbá wọ́n fẹ́ panú ẹ̀ ìrìn meeting tó ń ṣe lábẹ́lẹ̀ mo sọ fún yín yẹn bí Katiku step down tó bá ti dé yẹn but Ọlọ́run ò ní fi ń ṣe àwa Yorùbá nìṣẹ́ àti gbé flag wa ẹ jẹ́ sọ yín tó bá ti gbé death sẹ́ kí gbogbo ọmọ Yorùbá yẹn youth ẹ̀ bọ́ta but security náà security ń lọ lọ́wọ́lọ́wọ́ so òmìnira Yorùbá 2022 òun ní kẹ́ fàkáǹtì sí òun ní kẹ́ fowó sí ibẹ̀ ní kó wó wọ̀ ibẹ̀ láti nídìí owó mi sọ pé àkáǹtì tó kò dáa o but ibi tá ti ní lọ́wọ́lọ́wọ́ sin ó ní security ṣé bó ṣe ń pa ṣé báyìí máa wò rí táwọn ọba tó ń sọ̀rọ̀ yìí àwọn ọba tó ń sọ̀rọ̀ yìí pẹ̀lú bó ṣe bú wọn tó máa ṣe bú wọn máa tún dáhùn wọn máa dá yín lò bí kò ń torí pé àwọn ti nífọ̀kànbalẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn òyìnbó àwọn tó ń tà wá lẹ́rú nìyẹn the same thing táwọn bàbá wọn ṣe tó ń tà wá lẹ́rú tẹ̀fì rí wa ìran wa tó wà ní Brazil káàkiri gbogbo àgbáyé nítorí mirror nítorí rédíò wọn làwọn lè ń sìn nítorí private jet nítorí limousine Rolls Royce
àwọn dẹ̀ tó náà tún tànù wa wọ́n tún tà wá ewu bí ilẹ̀ Yorùbá ṣe rí yànmàyànmà ṣáwọn ilé wa àwọn wèrè tí Victor yìí wá polówó ṣáwọn èèyàn wá jẹ́ àgbáre àwọn àgbáre làwọn ilé bàbá ẹlẹ́bùbọn ẹ má kàn fẹ́rẹ̀ yín o èyí mọ̀ pé kàn ti jú lọ nítorí pé ẹ wà one way sided ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn lẹ́fi tẹ̀lé wọn lọ a mọ̀ pé Yorùbá nation lẹ́ ń fẹ́ àwa mọ̀ yẹn àwọn eléyìí ẹ má kàn fẹ́rẹ̀ yín o àwọn Yorùbá sí wọn nígbọ́ yẹn ẹ má jọ fẹ́rẹ̀ yín o tẹ́ bá jẹ́ mi ní lọ ẹ má jọ fẹ́rẹ̀ yín o àwọn eléyìí ẹni ẹ̀tọ́ àdèmọ́ gan ṣe pé wọ́n kàn lè lo lórúkọ bàbá ìgàn síbẹ̀ kí bàbá gan máa mọ̀ ṣó tán wọ́n lè lò sí kí wọ́n á mọ̀ gbogbo àwọn ilé ẹ wò ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ pé ṣé dáhùn kan wà tẹ́ pé wọ́n wà gọ́líbù gan ṣé dáhùn kan wà tẹ́ pé wọ́n mọ̀ Tinubu àwọn kan wà tó tún wà nọ́ńdà ọmọ Tinubu tẹ́ pé nọ́ńdà ọmọ Tinubu làwọn tó ti ń jẹ so bí pírámìdì ni sọ kan wà nọ́ńdà ọmọ Tinubu tẹ́ pé bẹ́ẹ̀ làwọn náà ti ń jẹ òun làwọn míì tẹ́ irú àwọn Victor àwọn tẹ́ pé wọ́n mọ̀ pé ọmọ ẹ̀ làwọn súnmọ́ jù bóyá wà nìyẹn Ọbásanjọ́ náà kan wà náà tó ń so mọ́mọ́ ẹ̀ mo lè sọ bí máfíà ni ìrántí àbúgbà máfíà méjì ni mẹ́ta ni wọ́n ti join pọ̀ máfíà kan ni Ọbásanjọ́ máfíà kan ni Jagaban ìyẹn Tinubu ṣẹ́ẹ̀kẹ́ ti ń sìn so àwọn máfíà yẹn wọ́n fẹ́ kó wọn pọ̀ through Onírìnṣà because Onírìnṣà mọ̀ pé Ọbásanjọ́ àti Tinubu wọn agree so òun ló fẹ́ kó àwọn máfíà méjì tó máa ti kó wọn pọ̀ kó fi lè stop Yorùbá nation ibi tán lọ mú sọ fún yẹn that's just it because iṣẹ́ ń lọ lábẹ́ wọ́n yìí ṣe mítì yẹn ní àná àbíjẹta wọ́n ṣe mítì tí mo sọ yìí mo kàn fẹ́ sọ fáwọn Yorùbá ẹ máa ń létí sáwọn wèrè àwọn yànkanyànkan lẹ́nu yẹn bàjẹ́ yẹn tó máa ń sọ rádaràda lórí iṣẹ́ wọn yẹn ẹ lọ wo ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kẹ́ gbọ́ Kóìkì kẹ́ gbọ́ Ìjìnlẹ̀ Marcus kẹ́ gbọ́ Yàlájé kẹ́ gbọ́ Babalẹ́kìtì kẹ́ gbọ́ Mr. Mike Ọlá kẹ́ gbọ́ àwọn tí màá dárúkọ kó bí àmọ́ kan sọ mí ẹ gbọ́ Lady K àwọn tó máa tún gbọ́rọ̀ gidi lẹ́nu wọn nìyẹn ẹ lọ sọ́dọ̀ Lady K ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn mo tún rántí o mi ò gbẹ́ nìkan sí wa mi ò gbẹ́ nìkan sọ èmi kàn sọ àwọn tí máa rántí ni o then lè àwọn mi ọmọ bàlá náà ẹgbẹ́ ọmọ bàlá náà ọmọ yẹn ti ẹ máa gbọ́ nǹkan tí ìyá yẹn ń sọ ọmọ bàlá ẹ máa gbọ́ nǹkan tó sọ mo wóṣọ ẹ̀ tó bí ijọ́ méjì tó ṣe báyìí èmi gan-an mo ń fi ilẹ̀ the truth have to be said àní ilẹ̀ káwá kú sí ẹ̀ ó pè mí kí n sọ kí wá kú sí ẹ̀ ó pè mí káwá wo ìgbẹ̀yìn bọ̀dá àfihàn náà sọ pé sẹ́ òun ò ní fíùgẹ̀ wọ́n á jẹ́ kí ẹ mọ̀ pé òun lọ lọ́run tó rìn ilẹ̀ Yorùbá because gbogbo ẹ máa hàn sí kedere ayé ó dẹ̀ ti hàn sí kedere ayé o nǹkan tí ò yé yín nìyẹn àwọn alábòsí àwọn ọba yìí wọn àwọn alábòsí àwọn ẹ̀dáàsì òfò yìí gbogbo wọn yìí àwọn alábòsí gbogbo wọn yìí àwọn àgbàyà òfò yìí àwọn àbá àdánù yìí tẹ́ ń pè lọ́ba tẹ́ ń pè ní ẹ̀dáàsì àwọn wèrè bàbá òfò gbogbo wọn yìí àwọn tàlàyé bàjẹ́ tẹ́pọ́n ti tán wọ́n rò pé àwọn tààràn ìran wa ni wọ́n mọ̀ pé ìran ọmọ tí wọ́n náà tà àfi yẹn pé Ọlọ́run ló ń rìn ṣẹ́rí tí rálẹ̀ bá máa wá gbogbo yín ẹ jáde túyáyà everybody but security force security yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Òmìnira Yorùbá 2022 ní kẹ́ fowó sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ayé nídòwó sí Òmìnira Yorùbá 2022 ní kẹ́ fowó sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run iṣẹ́ ń lọ àsòtọ́ fún yín iṣẹ́ ń lọ òun náà ṣe sáré lọ gbé àkáǹtì arúmọjẹ tán náà fẹ́ ṣe security tán kó àwọn Ọbásanjọ́ àwọn ọba àdánù tán sọ àwọn lè kán lè kó wọn kán fi lè ráyè hijack Yorùbá nation ni òótọ́ mọ̀ sọ wọ́n hijack ẹ̀mọ́ yín lọ́wọ́ ẹ̀tún àtàlà bàbá tẹ́ pé nígbà tí Yorùbá ń jìyà tí gbogbo ẹ̀ ń jẹ́ wọn àárín wọn kan nu wọn ṣáà iná fẹ́ fún yín náà fẹ́ dáàbò bò yín wà lọ́ máa dáàbò bò yín tán máa lọ pa yín ni tán máa ta yín fẹ́rú because àwọn ń tàyàn fẹ́rú ni àwọn báyìí àtàwọn ẹ̀dá sí tẹ̀ ń wòye tán darúkọ tí Victor Taiwo darúkọ àwọn yẹn ń pààyàn lábẹ́lẹ̀ wọ́n ń tàyàn fẹ́rú ni wọ́n ń tà wá fẹ́rú fóyìnbó wọ́n wá gbójú síta wọ́n wá ń lo àwọn Fúlàní fi ń tà wá lẹ́rú ni ó tọ́ lẹ́gbọ́n wọ́n ń lo àwọn Fúlàní fi tà wá lẹ́rú ni bọ̀ ẹni tó bá gbọ́n ló máa yé ẹni tó bá gbọ́n ló máa yé dẹ̀mú rẹ̀ tún gbọ́ ilé náà tán ní Ṣeun Kútì wọn àti Yẹni Kútì ó dá àwọn Ṣeun oh boy take time Ṣeun take time báwọn tó bá tún kó rẹ wá sí Oakland báwọn tó wá wẹ̀ take time bá mi sọ fún ẹ take time tó ti yẹn sìn gbogbo ẹyin tẹ́ pé lẹ́mí ìyá ni o boy mo mọ nǹkan tí màá sọ fún ẹ o mo mọ nǹkan tí màá sọ fún ẹ Ṣeun mo mọ nǹkan tí màá sọ fún ẹ o but I won't say anything about kan jẹ́ pé I won't say more than this ọ̀rọ̀ ọgbà tí màá sọ fún ẹ tó bá tún try rárá tó bá tún pariwo Nàìjíríà òṣèkọ má ta sí Yorùbá nation má pariwo Nàìjíríà wò dé anybody lọ́wọ́ má ta sí Yorùbá nation rárá
màá ta sí Yorùbá nation rárá. That's all. Mo gbọ́ bọ̀ mi ò tí wo mi tí ráyè wo fídíò káàdì mo wo ni màá mọ̀ nǹkan tí màá jù fún ilé ni mi tí wo fídíò yẹn. Ẹni tó máa ń yọ̀bí láì wọ́n kọ́ ló ń fa gbó wọ́n kọ́ ló ń fa gbó ṣé ti yẹn ń sìn kò má lè gbé bẹ́ẹ̀ ìgbẹ́ ló ń dọ̀lẹ̀ àbí ó jẹ́ ló ń misbehave ló ń jambla ẹnu gbogbo bí politician ṣe wẹ̀ lára gbogbo ẹmu mọ̀ máa tú ẹ tán pátápátá máa fọ́ ẹ sí gbòòrò bó ṣe wà ẹ́ òṣìṣọ́rẹ́ wọ́n ṣe tẹ́lẹ̀ máa fò bọ́ọ̀lọ̀ máa kó star ó ṣe máa ń ṣẹ̀yìn gan sẹ́ pé ẹ̀yin tí bàbá yín bá lókìkí bọ́ ní kọ́lá náà bàbá ẹ̀ ló gbogbo yín ẹ máa lo star bàbá yín ẹ máa fẹ́ bàbá yín ò ṣe nǹkan tẹ́yìn ṣe ẹ̀yin wèrè yẹn máa ṣe wèrè ẹ̀yin ọmọ yìí máa ṣe bí olórí burúkú ṣe ya wèrè ni. Investment I don't want to say too much because fans ẹ lè ní o lè wá síbi o yìí wá sí San Francisco 3 weeks ago kó bá a mọ̀ ṣeun o yìí wá sí San Francisco 3 weeks ago kó bá a mọ̀ kí mo mọ bó ṣe ń lọ pa ẹ̀. kò fẹ́ yàn yẹn díẹ̀ ní ọ̀bọ̀ ṣẹlẹ̀ yín wèrè kàmpẹ́nà yẹn ẹ ṣọ́ra yín ẹ ṣe ti yín ẹ fi tóníkálukú lẹ̀ kò sẹ́ tó ẹnì kan rẹ̀ nìkan ṣe tó máa jíṣẹ́ fẹ́ who are you tó bá fúru ẹ láyé kó bára ẹ̀ dà sàn mi ní sọ̀rọ̀ jù báyìí lọ ẹ ṣe gan gbogbo ọmọ Yorùbá ẹ lọ subscribe táwọn máa wo show mi sórí Black Lion of Yoruba Land ó wà lórí YouTube èmi ò ní Facebook orí YouTube ni YouTube náà kẹ̀dẹ̀rẹ̀ tẹ bá subscribe èmi ò ń ṣe live chat tẹ bá subscribe tí máa pín jù sórí YouTube ẹ máa lè rí kí náà ti ń pè é lè máa rí alert pé ok show mi ti jáde ẹ lè wò ṣé ń gẹ́ ti ń sìn so ìkojú ẹran wọ́n hack káàkiri bọ̀ èmi ò rán wọn bí màá máa ṣe tọ̀dọ̀ bọ́lọ̀ ṣe ní kí mi ṣe tèmi ni mo ń ṣe ẹ má wọ̀ rí ẹ ṣe gan mo kí gbogbo ohun yorùbá ní tèlé tó kọ ẹ ṣe gan ó dàárọ̀ kọ́lọ̀ ń jíwá rí mo fẹ́ fi kíní kan yé yín ṣe rí gbogbo ẹ̀yin tẹ̀ ń agitate ní tọkàntọkàn wàláì kò sí nǹkan tó máa ṣe yín màá ṣe kíní kan mo dẹ̀ máa mi ṣe ń ta bọ̀ máa ṣe lè síta máa ṣe síta tẹ bá ní ẹni wèrè ni màá sọ pé wèrè tó ju wèrè lọ wà máa ṣe síta níjọ́ kan máa ṣe síta mi ṣe síta tẹ́ pé gbogbo yín pátá ní ṣàǹkan tó dáa jẹ gbogbo yín tẹ́ bá ń takùlẹ̀ Yorùbá ní ṣàǹkan tó dáa jẹ gbogbo yín pátá from A to Z máa ṣe èpè kan fún yín gbogbo dẹ̀ máa mọ gbogbo yín anybody tó bá dènà ilẹ̀ Yorùbá nation alámà gbá kí ni ẹ̀yin sọ pé níbo ilẹ̀ tá ti gba already ẹ̀yin wèrè ẹ ṣọ́ra yín dànù jàre ẹ lọ kó sí kànga.